ohun ìyanu rere ń bọ̀ nínú ìjọba Tinubu o gbogbo ọ̀tá rẹ̀ ní ojú yóò tì. Rẹ̀mí Tinubu ló sọ bẹ́ẹ̀. Ìlú Ilé-Ifẹ̀ sọkútú wọ̀wọ̀ ní ọjọ́ àìkú àná nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkànlú wọ inú ìlú náà láti bá Ọ̀ọ̀nìrìṣà sí àjọ̀dún ọdún kẹwàá tó gorí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀. Lára àwọn èèkànlú tó péjú síbi ayẹyẹ náà ni aya orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu àti ààrẹ àná lórílẹ̀-èdè yìí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ náà, aya rẹ̀ ṣàpèjúwe ọba Adéyẹyè Ògúnwùsì gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n àti olóye èèyàn nínú àwọn orí adé tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Aya Tinubu ní ọba Adéyẹyè Ògúnwùsì jẹ́ ọmọdé lọ́jọ́ orí o ṣùgbọ́n ìwà àgbàlagbà ń bẹ nínú wọn gidi. Ọba Adéyẹyè Ògúnwùsì jẹ́ ẹni tó ní ìfaradà púpọ̀ ní gbogbo ọ̀nà pátápátá. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọba Adéyẹyè Ògúnwùsì fún oyè yèyé aṣíwájú tilẹ̀ Oòduà tí wọ́n fi dá mi lọ́lá lónìí ọjọ́ àìkú ọjọ́ keje oṣù kejìlá ọdún 2025 yìí o. Aya rẹ̀ wá bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà pé kí wọ́n túbọ̀ mú sùúrù fún ààrẹ Bọ́lá Tinubu o láti fọkàn balẹ̀ tún Nàìjíríà sí i. Ó fi kún un pé àkókò náà ti dé báyìí tí àyípadà rere yóò bá orílẹ̀-èdè Nàìjíríà. Òpin yóò bá gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún yìí o. Ọdún 2026 yóò sì jẹ́ ọdún ayọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo àwọn tó sọ ìsọkúsọ sí ìjọba ààrẹ Bọ́lá Tinubu ní ojú yóò tì pátápátá nígbà tí wọ́n bá rí ohun ìyanu tí yóò ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ìròyìn ẹ̀jọ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí o. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.